aráalé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Èyí tí ó jọ wá lójú tó yà wá lẹ́nu ni ọ̀rọ̀ tí a gbọ́ tí alájà Lizzy Anjorin sọ tó ní pé mọ́mì Madam Elizabeth Ọbanla wípé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí. Mi ò fẹ́ máa sọ gbogbo ọ̀rọ̀ yẹn ní orí social media ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Ṣùgbọ́n ṣàdédé la rí tí Madam Elizabeth Ọbanla jáde tí wọ́n fún Lizzy Anjorin ní èsì ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. èmi mo wà bí báyìí èmi náà wọ̀ ṣáà rí kò sẹ́ni tí ò mọ̀ pé tó bá ti di pé wọ́n ń gùnà wọ́n ṣe fracas wọ́n á lọ gbá oríṣiríṣi fọ́tò èmi ò kó yín jẹ 2007 èmi ti wà lẹ́nu bò níbí báyìí mo ti wà bí báyìí tó bá ní èèyàn kan tó máa ń dá gẹ̀gà tó máa rojọ́ tí ó máa dá wá ní Ọbanla ni kò wà ní jẹ́wọ̀ ìwọ rádaràda àgbèsùn kọ́sọ̀ ìwọ ò ní nǹkan kan lára mọ́ kò sí nǹkan kan lára ẹ̀ mọ́ kò sí nǹkan kan lára ẹ̀ mọ́ gbogbo àwọn ọ̀gá kọ́sọ̀ ọmọ ẹ̀yìn kọ́sọ̀ gbogbo pápátá náà lò ẹ̀ àwọn ajá custom wọ́n lò ẹ̀ gbogbo àwọn security agencies wà lọ́nà ọbẹ̀ yẹn kò síbi tó òpin dé lẹ́yìn àwọn yẹn káàtẹ̀ fáwọn yẹn sílẹ̀ gbogbo àwọn onífàyàwọ̀ tó wà gbogbo bẹ̀ yẹn gbogbo wọn náà ti sáàfù erand ìwọ nìkan obìnrin wá joyè kárí ilé nìyẹn òun náà ló fi jẹ́ kó o ṣe ń ṣe èrò lábẹ́ oníyà tèmi oníyà ẹ̀ ìyá ẹ̀ torí kò ń ṣe ìyá tèmi ó rí ìyá mi ni oníyà ẹ̀ oníyà tiẹ̀ yàgbẹ́ sára ìwọ kan mọ̀ fara àbúrò oníjọ́ tí ìyá mi wá bíbà oníyà tiẹ̀ oníyà ẹ̀ ló yàgbẹ́ sára níbo oní ló bá gbárí ẹ̀ létí wọn ò tí ì bí ọmọ náà kù abiyamọ for a reason mi ìyá mi màá gbáyà mi létí àbọ̀mọkàn agbáyà mi létí wọn kì í ṣíwọ́ lù àwọn abiyamọ kan àwọn ò gbọdọ̀ ṣíwọ́ lù wọn torí wọ́n ṣiṣẹ́ ọmọ wọ́n dẹ̀ jèrè ọmọ ìyá tiẹ̀ ò ṣiṣẹ́ ọmọ torí ẹ̀ ni ò ṣe jèrè ẹ̀ ìwọ́gùn wà jèrè ọmọ torí ẹni tó bá bímọ tó bá jèrè ọmọ ó máa front ẹ̀ tó ń jèrè ọmọ ìwọ ò jèrè ọmọ kò dẹ̀ sí bó ṣe fẹ́ jèrè ọmọ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló fi fẹ́ kó má jèrè ọmọ ẹ̀yin tèmi ẹ má jà ń bẹ yẹn o ẹ má kọrúkọ èèyàn sí bí o ẹ mọ nǹkan tó ń wá ẹ jẹ́ ìṣàṣírí kan fún un ó ń wá kí n dárúkọ ó ń wá kí n dárúkọ mu tó bá wá tí bá wá dárúkọ ẹ̀ wọ́n wá invite èmi àti ẹ̀ wá jọ jókòó kí adé àmà sẹ́ǹdẹ̀ sí mi kò ní ẹsẹ̀ wò ó máa sẹ́ǹdẹ̀ sí ẹni ọlá ni kò sẹ́ǹdẹ̀ sí ẹ̀ wá lọ jókòó wọ́n wá ṣẹ́kọ̀ọ́ yẹ yí tó bàbá pè yín nǹkan tó wà Nàìjíríà sí ọlọ́pàá máa pè yín wọ́n máa ń pa àwọn èèyàn ẹjọ́ decide ẹjọ́ sọ̀rọ̀ bí ìgbà tí wọ́n bá fẹ́ parí ìjà ọgbọ́n ló ń dá fẹ́ kí n dárúkọ ò èmi ò ní dárúkọ ẹ̀ torí mi ò lè bẹ́ẹ̀ ṣe bó o rojọ́ mi dé kò síbi tó rojọ́ mi dé ọlọ́pàá sọ pé ṣé ó dárúkọ ẹ̀ torí mi ì dárúkọ ẹ̀ èmi ò dárúkọ ẹ̀ mi ì dárúkọ ẹ̀ torí mo pinnu ní ṣọmọ pé nígbà tó ṣe fún ìkejì ẹ wọ́n ṣe bá yín fà lọ fà bọ̀ wọ́n jókòó kó fẹ́ bá yín parí ẹ̀ èmi àti ẹ̀ ò lè jọ ṣe láyé wo tó bá ń wẹ̀ gbogbo orúkọ mi tí mò ń jẹ́ bámbámbámbám òní mo kọ sórí bíbá ẹ̀ òní mo ti dárúkọ orúkọ mi tó o bá ti dá títí tó bá sú ẹ fúnra ẹ ló fún ẹ ibi tó ti ń ra ẹ ló máa yí kó aná sí ṣé o ti rí ṣé o rí Ọbanla for a reason àwọn olórí burúkú tẹ̀jọ́ ń ṣẹgbẹ́ ẹgbẹ́ ìṣẹ̀ ẹgbẹ́ ìyà àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ táwọn ẹran sí mi lórí tẹ́ ẹgbẹ́ ìwo kíní ìlọ ẹgbẹ́ dání wáìtì ẹ wá lo owó ẹyọ ẹ fi sí ẹ fẹ́ kìbọ̀ mí lẹ́nu wọ́n fi ń lé mi kiri lóru àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀
ṣé o mọ̀ ṣe rí pé ìgbà tó náà máa jù yín lọ torí mo sọ fún yín everything is for a reason tẹ́lọ̀ mi bá ṣe ìwà lánàá mo wá ní mi tí ì ní wọ̀ bí a ti bá travel ni màá wọ̀ tó wá rí mo lálàá rí àwọn ọmọ ẹgbẹ́ àti ìwé náà tó ń sáré kiri tó ń ṣẹ̀ṣẹ̀ tòótòótò ṣẹlẹ́ṣẹlẹ́ nígbà tí n bá tún rí ẹ máa fà ìtú ní bámbám tí ọmọ kò kọ́kọ́ ń dọ̀jì kiri ní tẹ́ ẹ mú wá rè kíní ìwò òní mo wá wọ̀ lẹ́yìn àmọ́ ọba ńlá for a reason ọba ńlá àkìyàn for a reason kò ní dáa fún ìyá ẹ tó kú jálajàla ìyá ẹ tí ò lè bí tí ò lára ẹ ìyá ẹ kò ní dáa fún ìkòtò ẹ̀yin tẹ̀lé náà wọ ọjà bàbá ṣe é sọ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ 30,000 ní sẹ́ẹ̀tì tí mo gbé wá fún yín 30,000 mo ní silver mo ní gold 30,000 naira. Yorùbá sẹ́ni ẹ̀yin tẹ̀lé ṣé gbé ní àdá ẹ̀gbẹ́ ìwọ̀n bẹ́ẹ̀ mi ṣe skin challenge ìwọ ni kò bọ́ sàbáyì tó bá máa wá ṣe ṣáàtì irú clay tó kún sójú yẹn ó tẹ clay ló kún ó rí ibi tó ti bẹ̀rẹ̀ ní ìrákùn ó wá lẹ̀ ṣe pò ó tún akundọ̀rùn ni ó wá dàbí mebo ṣé ọmọ tán pé mebo ẹ̀yin èèyàn ẹjọ́ náà ẹ wo bàbá mi ẹ wo orí bàbá mi ẹ wo bàbá mi bàbá tèmi lélẹ̀ ṣé ẹ ti rí ṣé ẹ rí ibi tí mo ẹ̀ ti bẹ̀rẹ̀ ṣé ẹ rí dáàdì mi ẹ̀yin ti Facebook ṣé ẹ ti rí bàbá mi òkè níbo ni mo ti fẹ́ rírun ẹgbàá mi ṣé ẹ ti rí ẹ̀yin ti YouTube bàbá tèmi lélẹ̀ Musbawa Alani this picture December 1988 ní dáàdì mi yà December 1988 ló ya picture yìí ní end of the year party Afrin textile ní Yànà Solo Afrin textile my daddy was the purchasing manager of that place then only daddy tèmi ni ẹ ṣe ti lórí ẹ ṣe rí daddy mi very handsome máa sọ fún yín bàbá mi hands ìyá mi gan beautiful ìyá bàbá mi mojọ ń bò mo ti fẹ́ rí irun tó ń wá irun tẹ́lẹ̀ àwọn irun tẹ́lẹ̀ báyìí àwọn irun tẹ́lẹ̀ irun yẹn náà lọ fi ń ṣe téèyàn bá lẹ́wà tí ò bá lọ́pọlọ téèyàn bá lẹ́wà tí ò níwà téèyàn bá ní ẹwà tí ò lọ́rọ̀ tí ò lè yàn gidi lára ẹ̀yẹn náà tó ẹ jẹ ó fáìn gan abi ọmọ lódùn tó yìí ẹwà ló pọ̀ báyìí òṣì ló sọ̀rọ̀ àǹdíẹ̀ ìbànújẹ́ sọ̀rọ̀ àǹdíẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ló sọ̀rọ̀ àǹdíẹ̀ olórí burúkú ló sọ̀rọ̀ àǹdíẹ̀ àṣèrè ló sọ̀rọ̀ àǹdíẹ̀ àwọn wèrè ló sọ̀rọ̀ àǹdíẹ̀ abùgìdẹ ló sọ̀rọ̀ àǹdíẹ̀ àwọn asúnwìn ló sọ̀rọ̀ àǹdíẹ̀ àwọn ẹlẹ́bi ló sọ̀rọ̀ àǹdíẹ̀ ọmọ ọ̀dọ̀ ló sọ̀rọ̀ àǹdíẹ̀ orí ẹ ti bàjẹ́ orí bó ṣe fáìn bó rí èèyàn gidi lára àǹdíẹ̀ bó rí báwọn èèyàn gidi ṣe yí ẹ ká ìwọ fáìn orí bó ṣe fáìn lọ gbé patí tó ṣe kó gbé sẹ́gbẹ̀ẹ́ wẹ́dì ọmọ mi lọ gbé wẹ́dì tẹ kó gbé sẹ́gbẹ̀ẹ́ wẹ́dì ọmọ mi kó lọ gbé wẹ́dì yẹn kó gbé sẹ́gbẹ̀ẹ́ ọmọ mi olórí burúkú olóṣè kò bó ń bímọ sí tòsí kò bó ń bímọ wá ní kí ọmọ mi wà ní kíní ọmọ mi wà ní kíní ọmọ mi wà ní kíní èmi mo kọ́kọ́ ṣe na mi fọ́ zu àbẹ́ lọ́ bá mi gbé àgọ́ ṣọ́ọ̀ṣì wà kí n lago mọ́ lórí burúkú lórí kórí ẹ̀ fọ́ dànù èmi lèmi lágo èmi lèmi bá àgọ wá bí èmi mú lágo èmi mo fi àgọ ṣe ṣáàtì ìwọ yá àgọ lónìí nọ́mbà wà wọn ò ṣe Christian àwa tá à ń lù tó jẹ́ pé àgọ ògbàlà tá à ń lù yẹn tó bá jẹ́ ọmọ kérébù wàá jẹ́ ọmọ CAC máa ń gbọ́ mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá mo fara mọ́ Ọlọ́run àpọ́sítélì ọ̀nà ìyè yíyẹ mi ò mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá ìyè rèé omi ìyè Jésù olómi bá gbàgbọ́ ọjà bá mi dẹ̀rù àgbo táwa nù rè ó ní ọ̀rọ̀ tó àwọn màláìkà tó ń bá aago wọ́n ti mọ táìmù tí wọ́n lù wọ́n ti mà wá tá à ń lù wọ́n dá sáǹdì yẹn mọ̀ tá a bá ti laago báyìí wọ́n ti dá wa mọ̀ pé yes
ọmọ ìgbàlà kí hallelujah ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe wọ́ ó lẹ́sìn aláyé bálabàla ó fọ́kọ bálabàla ó ṣiṣẹ́ bálabàla ó ṣọ̀rẹ́ bálabàla gbogbo nǹkan ayé ẹ̀ bálabàla ni ó tún ṣẹ̀sìn bálabàla wọ́tá ayé ò balance ayé ò straight ayé ò wùwù ó ń ṣọmọ téèyàn gbọ́dọ̀ fọ́ láì tọrọ ìgbàgbọ́ sí ní social media oníyẹ nìkan yàgbẹ́ ìyá ẹ ló ń yàgbẹ́ ìyá ẹ ló yàgbẹ́ kú ìgbà tí ìyá ẹ yàgbẹ́ kú kódà gan-an ó tún ṣu ẹ̀jẹ̀ kú ni ó pọ̀ ẹ̀jẹ̀ kú ni ẹ̀jẹ̀ ń ro lára ìyá ẹni torí ìgbà tó lọ ṣiṣẹ́ ibi tó ṣe yẹn bó ṣe lagi mọ́ lórí látọ̀hún báyìí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí dà lára ẹni ẹ̀jẹ̀ nǹkan akọ́kọ́ wò pé kí ló ṣe ládùúgbò bó ṣe ń yàgbẹ́ bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ń dà lára ẹ̀ ikú oró nìyẹn kù ìwọ ọmọ ológo before yẹn ikú oró nìyẹn kù ọ̀rọ̀ wo ló fẹ́ bá wa sọ ń bí àwọn tí àwọn bá kú kú oró bíi tiẹ̀ ló yẹ ká ẹ̀jẹ̀ máa ṣe ta ló máa bẹ́ẹ̀ ṣe rẹ̀ àwọn èèyàn lè bẹ́ẹ̀ ṣe mọ́ wọ́n ti dẹ́ni àkọ́tì sílẹ̀ ó ti dẹ́ni àkọ́tì ó ti sí jẹ́ ìsọ̀ nǹkan kan fún ẹ ògo tí a ti fi pààrọ̀ tẹlòmíì tó bá gbọ́ bà lọ́wọ́ ẹ̀ kò mọ̀ lò ògo tí a ti fi pààrọ̀ tẹlòmíì ẹni ẹ̀ẹ́dẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀yìn ó gbérí orí kan gbè ó lè rí kan mọ́ ọ̀run ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó tún mọ̀ ṣe mọ́ ìwọ báwo láti bó síbò èmi ni ọba ní Elizabeth for a reason ìyàwó bọ̀dá àdìsá for a reason ìwọ lè bọ́ sà kó o máa sọ pé ọkọ ẹ̀ ìjọ tó débi ó bá wọ ọkọ ẹ̀ òòrò kó sókó ọkọ mi ló wá wò ń bí mi ọmọ jálajàla jákòjẹ o tiẹ̀ ní respect fún anybody mọ́ olóòdébí ó kàn wọ́n kó ní okó ọkọ mi ló wò débí okó ọkọ mi ló wò débí èyí tó ṣe láti ilé kò tó ẹ tọpẹ ò tẹ́ ẹ lọ́rùn kò ń tẹ́ ẹ lọ́rùn olórí burúkú olóṣì tó bá dókò dráìvà á dó táwọn ọmọ ẹ̀yìn ọkọ ẹ gbogbo kò lè tẹ́ ẹ lọ́rùn torí yẹn kò gorí ẹ mọ́ ìyẹn kò gorí ẹ mọ́ ó rò pé báyìí ń sọ̀rọ̀ ọkọ mi yẹn kí n kọ̀dà fi sínú ọ́fíìsì kó o fà lóko torí ẹ ló ṣe wọ pátá débí olórí burúkú olóṣì elérò lábẹ́ ó rò pọ́kọ tèmi ya àwọn bàbá òṣì bàbá rádaràda yẹn ni torí ẹ̀ lẹ́ ṣe lè rí tán ọkọ mi kan gbòòrò torí ọkọ tèmi is a very decent man sọ̀rọ̀ ẹ̀ ní ìwé àwọn aṣọ mi pé Akeem ọkọ mi face family ẹ̀ ni he face his family face his children face his wife once ọkọ òun kọ́lé ọkọ òun kọ́ kìíní fún òun ọkọ òun lẹ́yìn tí òun kọ́ àwọn kan máa ń ṣàn ẹ̀yin èèyàn ẹjọ torí Ọlọ́run ẹjọ ibi tẹ́ ẹ bá gbé wà yẹn ẹ bá mi mú fóònù yẹn ẹ bá mi tẹ Google map ní kẹtẹ o Google map ní kẹtẹ ẹjọ torí Ọlọ́run Google map ní kẹ ẹ lò ẹ bá mi tẹ Google map ẹ wá kọ àdírẹ́sì ṣọ́ọ̀bù ẹ̀ ṣèbó ó ní ṣọ́ọ̀bù ẹ sáàṣì ẹ̀ ó wà lórí Google ní ìfẹ́ dárúkọ ẹ̀ ẹ kọrúkọ mọ́ọ̀lù ẹ̀ tó lóun kọ́ yẹn ẹ fi sórí Google map kẹ́ ẹ wá ní pé ẹ̀yin wà ní Shoprite ṣé kò yẹ yín ṣé ok láti ibi tó ń lọ yẹn ibi ọ̀dọ̀ tí ẹ yẹn kẹ́ ẹ wá fi pé ẹ ń bọ̀ ní Shoprite ẹ wá fi ẹni tó wà ní Ìbàdàn ìwọ tó wà ní Ìbàdàn náà ṣe Google map ẹ sọ pé òun lọ sí Shoprite kẹ́ ẹ wá wo iye ìgbà tí ẹ máa lò tẹ́jọ́ máa fi dé Shoprite ẹ̀yin tí ẹ náà tún pò ń bẹ o ẹ̀yin tí ẹ tún wá ṣe ẹ̀yin tẹ́ wà ní Badagry ẹ ṣe tí náà ẹ̀yin tẹ́ ẹ bá tún wà ní Ìdíròkò ẹ̀yin tí Ìdíròkò ẹ ṣe tí náà nǹkan shopping mall ó kọ́ shopping mall fáwọn àwọn olùkọ́ fún àwọn olùkọ́ shopping mall ó kọ́ fáwọn olórí burúkú bíi tiẹ̀ ó kọ́ fún ìwọ̀n ó kọ́ fún ìwọ̀n àtàwọn tẹ́ ìjọ ń ṣoṣo lẹ̀ àwọn yẹn ló kọ́ fún
ìwọ̀n àtàwọn tẹ́ ìjọ ń ṣoṣo lẹ̀ ló kọ̀ fún ó kọ̀ fún àwọn èèyàn tó máa working ẹ fẹ́ ra kan wọ́n lọ́jà wọ́n dà lánàá ẹ̀wọ̀n nǹkan ẹ̀jẹ̀ kan mọ̀ ẹ̀dá ìlò ẹ̀jẹ̀ kan dà ìlò kò sí ní ilé mọ̀ wọ́n sórí ní ilé mọ̀ nǹkan tó ń rà sórí. ẹ bá mi dá àti ẹ̀ ló kàn ẹ bá mi fún ẹ ní drink ẹ ní sùn mo wà lórí live kò sí bí mo ṣe máa dá wọn lò mo ń ṣe program ṣẹgbọ́n ẹ ní sùn ṣẹgbọ́n for instance. ẹ jọ mo wà lórí chat bá mi get snacks fún wọn bá mi ra Pepsi fún wọn náà ṣe máa mu Pepsi abomi ṣe máa mu mi àti Pepsi bá mi get Pepsi fún wọn àti nípa méjì wọn a máa ṣayé wọn bẹ ẹni sùúrù báyìí tán máa pè wọn ẹjọ́ máa ṣayé wọn ẹni sùúrù ó ṣí ṣọ́ọ̀bù tó lóòṣì yẹn ó ṣí fáwọn tẹ́ ẹ̀jọ́ ṣoṣo lẹ̀ ni ẹ mọ̀ pé àwọn kan gbàgbé yorùbá sùn òru náà rìn rìn àwọn ẹgbẹ́ ẹ̀ ló ṣí fún àwọn ẹgbẹ́ òun ló ṣí fún kò kì í ṣe fún àwọn èèyàn nọ́mà èèyàn báwọn ẹrú àwọn àti ìṣe wọlé tán wá ra pẹ̀ táwọn èèyàn wọlé tán ṣí ṣọ́ọ̀bù tán máa jáde tán òru làwọn ṣe pàdé tiwọn ọmọ ọ̀ràn kírun ó ti lọ tójú bọ nǹkan tójú tágbára ẹ tójú ẹ̀mí ẹ lọ wọ́n á ṣe wọn èèyàn ó lè rí mi ṣáàjẹ ó lè rí mi ṣáàjẹ ṣó ti yẹ ó lè rí èmi ṣáàjẹ ṣé o ti rí mi dáadáa èmi rè mi ò mo mọ̀ ni ẹ má lo ná àtàn ná káwọn èèyàn rí mi dá èmi rè ìwọ ni kó jáde báyìí ohun tí mo dẹ̀ bí ẹ léèrè tá a dẹ̀ sọ ni pé wá fẹsẹ̀ ẹ̀wọ̀n wà ẹsẹ̀ lélẹ́yìn kó o kàn gbé ẹsẹ̀ kò sí ohun tó ń ṣèyàn kí èèyàn kàn gbé ẹsẹ̀ gbá ṣe bẹ́sẹ̀ mi rèé ta bí ẹsẹ̀ kó kàn fi wọ̀n wà torúnkún kó o dẹ̀ fi kejì wọn báyìí pé kí ló ṣẹṣẹ̀ yé ẹ̀yìn èèyàn ìyẹn gbọ́dọ̀ àsọ nìyẹn mi ò má wàá sọ ìtàn fáwa ń bí èmi ò fáwọn ìtàn wèrè yẹn kó o kàn gbé ẹsẹ̀ wá fáwa ń bí lásọ o wá fi ọkọ tiẹ̀ ọkọ tiẹ̀ òfin wé ọkọ tèmi kó lọ lé tiẹ̀ ó fi ọkọ tèmi tó kó ẹrù táwọn ọ̀rẹ́ ẹ̀ tún sì lọ lé ìyàwó òfin wé ọkọ tèmi bọ́bá yàrá ṣáni ẹ fún wa níyàwó wa ànábì ìlà ibẹ̀ yìí omi ń bẹ lágbára wa ìyàwó òrodò mọ́ tí ẹ vice versa ni ẹ fún wa lọ́kọ wa bọ̀dá òṣìṣẹ́ mọ́ omi ń bẹ lágbára wa bọ̀dá òṣìṣẹ́ mọ́ ẹ fún wa ní oníkàkọ́ fọ́kọ ẹ̀ nìyẹn àwọn ọ̀rẹ́ ọkọ wọn ti kọ́kọ́ ẹ̀ kó ẹrù wà lé ẹ ẹ̀yin ọkùnrin gbé ilé obìnrin ní nàìjíríà tá a wà yìí ọkùnrin yẹn dẹ̀ claim pé àwọn husband ọkọ ṣé ọkọ nìyẹn ni ẹ̀yin gbogbo obìnrin ẹ̀yin obìnrin tẹ̀ bí ọmọkùnrin àwọn ọmọ yóò ní ṣàgbàpọ̀ irú ọkọ irú eléyìí o ọmọ mi tí mo bí á lọ kó bá obìnrin lé èmi àwa pera mi ní ìyá ọkọ obìnrin náà tí ẹ dúró ìyá ọkọ ẹ kan ṣo tó wá sí wedding tó wá sí ibi oyè ẹ̀yìn ìyá ọkọ ẹnìkan nìyá yẹn gbogbo ìyá yẹn títí báyìí obìnrin ẹnìkan ṣo tí mo rí tó wá yẹn ìyá tó yarí tó wá láti Ìbàdàn tó ní èmi náà ẹ jẹ èmi ẹkún àwọn Ìbàdàn wọn nígbà èmi náà ẹ jẹ lọ́nìà ẹ̀gbọ́n kan nìyẹn mo wò yẹn báyìí àfi bí àwọn tó máa ń pàtẹ sí tó máa ń pàtẹ ẹ mọ̀ pé táwọn èèyàn bá ń ṣe jump tó máa ń ṣe jump tó máa ń ṣe àwọn jump tó máa ń ṣe àwọn carnival kiri yẹn ẹ mọ̀ àwọn ìyá alágbo kan tó máa ti ro àgbo máa rọ sínú kúlà wọn á ti kó àwọn pàrágà àwọn kankan yẹn wà láì ìyá yẹn ìsáré kò yàtọ̀ gbogbo òmùra ẹ̀ ó tiẹ̀ lè mú ìyá yẹn kó tó ṣe ẹ̀ díẹ̀ kó rí pé àmì ọlájọlá rẹ̀ pé ọmọ wọn ó ti ẹ̀dẹ́ èèyàn ó fẹ́ èèyàn gidi o
mo ń gbà tó ní iye ọkọ ẹni èmi náà bá ṣáà lọ dìde mo lọ ná 50,000 fún ya ẹgbẹ́ kan ṣáà ní àwa kan lè mọ̀ pa wa náà ṣé o mọ̀ pa wa náà àwa gan ṣe bíi pé yẹ́ẹ̀sì àwa daṣọ àṣírí bò ẹ̀ àmọ̀ pé lórí burúkú dálajà lọ mo ń gbà mo tiẹ̀ débẹ̀ yẹn gan nǹkan tí mo tiẹ̀ bá kọ́ ni nǹkan tí mo rò kọ́ ni mo bá irú owó tọkọ mi ṣẹlẹ̀ kò lè ṣerú owó bẹ́ẹ̀ dání lọ́rùn pátì tiẹ̀ pátì ẹ̀ yẹn ó ti dáńbì lójú pátì ẹ̀ yẹn no gbàgbé wèrè pátì ẹ̀ dáńbì lò pátì yẹn no kò tiẹ̀ ń ṣàárẹ̀ rárá ó rí bó ṣe ń lọ lórí ìgboro ni ó wá lọ gba mọ́tò lọ́dọ̀ wọn panel bíi ta ọṣẹ ìwà pé kọ́ tí lè lórí àti ẹ̀rọ bá fẹ́ mutí ni àwakọ́lá mutí sóbò ló kù kíní sólókòkì ló kó sórí tébù kiri sólókòkì èmi lè mi kọ́ tí fáwọn èèyàn even bu àwọn anod of nako ńgbà tí anod dé èmi lè mi gbé páálí juice díìkì tí mo ṣe èmi mo lọ gbé fún wọn anod torí mo má anod nako ni mo ṣe lọ gbé fún anod gan ṣó lè dúró torí pé wọn ò ro nǹkan tó rò kò náà bá ṣebí torí pé kò ṣe bá anod fẹ́ rí náà anod ò fẹ́ rí bọ̀ bí mo ṣe rí anod yẹn ni mo ti ra aṣọ àwọn investigation wọn pé kò sí nǹkan kan láàrin wa tí ó kàn wà based on brother bó ṣe máa ń ṣàtàṣe ẹ̀ kiri ẹ̀ ẹlẹ́sẹ̀ toothpick ìyẹn kàn wà mo ìlera anod yẹn pẹ̀lú at least banod ṣe wáyé àwọn tó jẹ́ ọmọ mi tó tẹ̀lé anod tí má kà wọ́n tó bí 6 mo gbọ́dọ̀ kàn wọ́n lé èmi ò ṣẹ́ ní àbùkù ní airport fún ibikíbi tí bá wọn máa wá bá mi wá kí mi wá tún fún mi lówó ìdílé pàtí tí mo lọ ní last week nsìn tí mo lọ pàtí abe gbé aṣọ ránṣẹ́ sí mi àtòkò ni ó gbé aṣọ fún wa ní ìrora aṣọ ṣé kò yẹ ibi tí mo gbé lókè fún àwọn tó jẹ́ èèyàn àwọn tó lórúkọ lápò orí bó ṣe wá kí wọ́n kí mi ni ní òkàn ṣe láìfù ni lókàn dídá ẹ̀ because mi ò sí ṣọ́ọ̀bù mi ò dẹ̀ fẹ́ má ṣe láìfù fóònù mi máa dredge bí ìrántí mú power bank dání mo dẹ̀ fẹ́ dáhùn kọ́sọ́mà lóhùn throughout ṣọ́ọ̀bù ìjọ sátọ̀dẹ̀ èrò tó wà ní ṣọ́ọ̀bù ìjọ sátọ̀dẹ̀ ibi tí mo wà ń ṣe lára ń kan mí pátí tí mo lọ yìí pátí tí mo lọ sí ìpẹ̀rù jẹ̀bú àbáwọn ṣe pè bẹ̀yìn ó de eré ẹ̀nà ṣe lára ń kan mí bọ́ ọmọ yẹn tóbi lọ́wọ́ mi pátí yẹn láì dìde níbi tí mo gbé wà mo mọ iye owó tí mo ná fún àwọn ọmọ yáwá mo mọ iye owó tí mo ná lọ mo dẹ̀ mọ iye owó tí àwọn èèyàn wá bá mi níbi tí mo gbé wà wọn ò ká wọn ò ní bẹ́ẹ̀lì náà gbé fún mi ibi táwa gbé ṣiṣẹ́ wa dé táwa gbé bẹ́ẹ̀ mo ra iyì mo ra àpọ́nlé fún mi lẹ́nu iṣẹ́ mi ìwọ ò ra iyì ò ra àpọ́nlé nídìí oníṣẹ́ tíátà àbùkù ní wọ́n kan wèrè lábùkù ìwọ ó lè ṣeré mọ́ àwọn èèyàn ní bẹ́ẹ̀ ṣe ó kàn lábùkù ìwọ tó bá máa járọ mi ìwọ kéré òjò ní ìsìn ọdún ajé ọdẹ kọlá o kó gbogbo àwọn láyà ìgbé gbogbo àwọn tàbẹ́kùtà tó ẹ̀dẹ́ lóṣù ó yá pé wọ́n sórí iṣu tí a kì í ní ẹ̀bọ́n wa máa wá wọ́n ní wá Mrs. Consulate wọ́n ní wá èyí tó ṣe gòkúta ló dálẹ̀ àwọn ọmọ kéékèèké wọ́n ṣe nǹkan lórí ibi gbogbo èèyàn ṣe báyìí èrò rẹ̀ ló ń wò wọ́n gbogbo èèyàn tí mo ẹ̀ ló lókùtà ẹni bẹ́ẹ̀ ṣe òkúta báwọn ẹ̀yin tèmi ẹ̀ tí wọ́n lè 25,000 ni kò sẹ́ni máa bẹ́ẹ̀ ṣe láàrin olóṣèlú kò sẹ́ni máa bẹ́ẹ̀ ṣe ẹ̀yin akábẹ̀rẹ̀ ọkọ̀ ẹ̀ òjèrè ọkọ̀ ẹ̀ ògbó òjèrè bí òjòrè òṣèlú ẹ̀fẹ̀ ni kò jókòó sí. bí ìtọ́kọ mo lè ta àṣọ lọ́wọ́ ẹ̀ bí ìtọ́kọ ẹ̀ àròkọ bí rí sọ pé a mú gàrí ọdún 8 àròkọ bí rí sọ pé a mú gàrí ọdún 8 bí ọkọ mo lè yí o ẹni tí yóò bá ṣe ẹgbẹ́ APC ojú ẹ ń lọ ojú ẹ jà olóṣèlú ní ní kọ̀ǹfàmá kò ní dá fẹ́ni tí ò ní dá fún from January to January torí tá a bá ní from January to December ó máa fẹ́ parí ẹ̀kọ́ sínú afẹ́ kó sórí burúkú yẹn ká dùn ní ìwọlé ńlá nubú ya tèmi abiyamọ níyà mi ya tèmi ṣiṣẹ́ ọmọ ìyá yẹn oníyà ẹ olóyàgbé sára olówó afọ létí
ohun tó sọ yẹn tó bá rí bẹ́ẹ̀ ọ̀run á bá mi tú ẹ sílẹ̀ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ìyá tó tiẹ̀ sọ fún yẹn mú ọmọ ìdè pààtì yẹn sẹ́ǹdì ẹ̀ sí kó lè mọ ohun tó máa bá Ọlọ́run sọ fún lórí ayé ẹ̀ ìyá tó sọ fún yẹn ìwọ tó ti ṣiṣẹ́ rẹ̀ dì ó ti ṣọ̀rọ̀ sọ ó ṣì fámìlì bù ṣé o rí èlé 18,000 ní sẹ́ẹ̀tì ó ṣì fámìlì bù gbogbo agbájọ́ ní àgbájọ fámìlì yìí sórí èyàn ń bẹ́ mi ṣe o ò lè bá fámìlì mi ṣe kó lọ you will never o ò ní lọ a máa dúró tì yàn ní torí táìmù yẹn àwọn ọmọ mi máa wí pé you can't bully my mommy and go you can't bully my family o bully bàbá wọn o bully àwọn ọmọ yẹn ò dé lè sọ̀rọ̀ so wọ́n wá ní ìyá tó lè bá ẹ fún wọn ní pàǹpẹ́rẹ́ àwọn ẹ̀rọ ní àmọ́ mi delta kí ẹ ìkànnì ọmọ mi ló kọ́kọ́ àlá àti bàbá wọn pé daddy that woman she has done a video she's just saying trash bàbá wọn tàn lẹ́sẹ̀kẹsẹ̀ èmi àtọkọ mi jọ wò ẹ̀fọn mi àjọṣe family ṣé orí dọ́tò tí ń dà àwọn family kan wà wọ́n máa ní my family yẹn no family tiwa àwa máa dúró tiẹ̀ ní ṣé orí bí mo ṣe wà 2017 tí mo fi sọ pé fracas tí mo ní mi ò ṣe kò ṣe bí irú tiwọ ìwọ kẹ ọ ní odò tó bá tójú ẹni tí kò lè gbé èèyàn lọ ìwọ ò lè gbé mi lọ bí kankan èmi má gbo a máa fi ẹkún kan ga ni ìwọ báwo ìwọ ní ìtọ́wà lẹ ẹni ìyá lákù ìyá lájà ògbé ìyá ẹsẹ ẹni ìyá ògbé mo tún sọ fún ọ wo ní dáadáa yes wòmí kojú ìṣòro ìyá ẹni mò ń sọ sẹ alẹ́ mi ìyá ògbé oníyẹ ń yàgbé sórí ohun tó sọ. ó bá jẹ́ pé tòótọ́ ló ṣẹlẹ̀ sí ìyá mi ò wá escape ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ sí ìyá mi tó rò kó wá fi bú èèyàn bíbá ó wá fi bú èèyàn mo mí ní ẹ̀gbọ́n sẹ̀ 18,000 èmi ò ń báyọ̀ sọ àtúnyẹ asán I don't repeat words tí ò bá gbé ẹ kiri pẹ̀lú ìyá tó lóye àgbẹ̀ yẹn tí wọn ò bá ti gbé ẹ kiri kọ́ máa gbé ẹ kiri akídanidání ọkọ ìyàwó tí àwọ ẹ bá ti ń yàgbẹ́ gbú tí ìgbẹ́ yẹn ò dáa gbàgbé ẹ má wá kiri èmi mú wá ń di ẹ á ya ìgbẹ́ yẹn tí ò bá ya ìgbẹ́ yẹn kẹ́ ilé mi kọ́ ẹ kọ́ orúkọ mi sẹ́gbẹ̀ẹ́ á ya ìgbẹ́ yẹn wọn kò ní sí rẹ́mẹ́dì ìgbẹ́ yẹn wàá ya ìgbẹ́ tó máa wá yà yẹn kò wà ní jẹ́ ìgbẹ́ tó máa yà tó máa fi ẹ́ lọ́rùn lẹ̀ ìgbẹ́ tó máa dójútì ẹ̀ ní títì ìgbò lórí tó ṣe táwọn èèyàn ṣe kékeré ni ẹ̀sìn ìgbẹ́ ló máa ṣe torí kò àwọn ìgbẹ́ tí ò ní sọ fún ẹ kó ń bọ̀ tí ò bá ṣẹlẹ̀ kò ní kò ṣe ọmọ játijá àti ọmọ rédèrèdè ọmọ tí gbogbo ẹbí kọ gbogbo àwọn èèyàn kọ ṣọkọ ni ìtò gbé sílé yẹn ṣọkọ ni ìtò gbé sílé yẹn tó bá ní kéèyàn wo wọ́ọ̀tì ọkọ ẹ̀ mo fi Ọlọ́run búra ọkọ ẹ̀ ò wọ́ọ̀tì gbogbo wọ́ọ̀tì ayé ọkọ ẹ̀ kò tó pàǹṣárá ẹja pàǹṣárá tó fi ń yẹn já gbogbo wọ́ọ̀tì ayé ọkọ ẹ̀ tó pàǹṣárá tó fi ń yẹn já torí ọkùnrin tó bá ti lọ kó gbóbìnrin lé kò sí yìí kan bó ṣe lè rò kó tó ṣé ńgbà tó dé nílé ẹ ló ti wá di mílíọ̀nìà orí ẹ ló ń lò orí yẹn ìyẹn tán tọmọtọmọ ni ó tán tọmọtọmọ wọn wá ru bíríkì inú ilé ẹ wọn wá bẹ ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ wọn bẹ gbálẹ̀ wọn bẹ kọ́lé àbẹ bó ṣe máa ń rí fọ́lẹ̀ ọkùnrin ni bó ṣe máa ń rí fọ́lẹ̀ ọkùnrin ni ọ̀lẹ àfàtọ̀ ọkùnrin ọ̀lẹ àfàtọ̀ ọkùnrin
àkídànídání kò níṣẹ́ lápá o obìnrin ló ń bọ̀ ọ̀lẹ afàtọ̀ ọkùnrin kò níṣẹ́ lápá ó fi ilé sílẹ̀ ó fẹ́ bí sílẹ̀ ó wá lọ kó bóbìnrin àlọ́ afàtọ̀ ọkùnrin àkídànídání ẹlẹ́nu gùn jára lọ òpònú ọkùnrin ọ̀lẹ afàtọ̀ ọkùnrin dọ́ndọ́sì tó gbé sílé ọkọ ṣọ́kọ nìyẹn ni tó má má kọ̀ǹpì ọkọ yẹn pẹ̀lú ọkọ tèmi àdìsá ọmọ elérìnjà ọmọ àṣìgbáyanlá ọmọ onígbẹ̀dú tájòjì kan gbọdọ̀ jọ lọmọ ní bá wọn jò ọmọ ajó fún ni wòran jó ọmọ àlùfò ìbò wòran jó ni ọmọ afàtàrí sọ̀rọ̀ ilé ọkọ lákọlá ni ọmọ elérìnjà ò bá fẹ̀sọ̀ ṣe ọmọ àṣìgbáyanlá ọmọ elérìnjà ò bá fẹ̀sọ̀ ṣe ọlọ́mọ ní báwọn jó ọmọ elérìnjà ò bá fẹ̀sọ̀ ṣe olúwayé ń bẹ̀lẹ̀ ìyẹn o àwọn ọkọ tó fi ń ṣàgbáríkà fọkọ nìyẹn kò ṣe pàṣàrẹ́ ẹja tó gbé sílé ọkọ nìyẹn ni àbí kárìhùn múdẹ́wọ́ àbí kárìhùn pọ́ọ̀sì ọkọ ẹ̀ àfipò ọkọ ẹ̀ ajá ìfọkọ ẹ̀wé nǹkan ní gbogbo ara obìnrin pọ́ọ̀sì ni ọkọ pọ́ọ̀sì ampọ́ọ̀sì tóbìnrin gbé dání òun lọkọ tó fẹ́ sílé yẹn. láàárín gbogbo àwọn ọkùnrin àgbáyé ní nàìjíríà yìí tí ó gba àwọn ọkùnrin tó ṣe àṣeyọrí bá ń sọ̀rọ̀ ọkọ tí ẹ lè ro ṣàṣeyọrí kan kò ṣàṣeyọrí ó wá ń sẹ̀rẹ̀ àwọn kẹ́stéètì ẹ̀dà ẹ́stéètì tí ò ní síríìtì kó ládùúgbò ní jẹ́ ká mọ̀ ibi tó gbé wà jẹ́ ká mọ̀ olóbùkú lánàá ẹ̀yin èèyàn ṣé ọmọbìnrin ó máa ń pa burúkú rọ́ to be sincere ṣé onírọ́ burúkú tó máa ń pa èèyàn ó máa ń rò pé bóyá gbogbo èèyàn ló gọ̀ bíi ti ẹni àwọn èèyàn ò gọ̀ orí àwọn èèyàn ò dàrú ìwọ ó wà lórí iṣó lánàá ẹ̀yin èèyàn ẹ tiẹ̀ wá jẹ́ kí n mú àwọn orí burúkú kan tó pa Lizzy ti àwọn akẹ́kọ̀ọ́ òun ni wọ́n ní wọ́n ń pe àwọn Lagos State wọ́n ṣe material test kínní kan báwo ló ṣe ní píṣọ̀ nǹkan tí wọ́n ń tẹ̀ tí wọ́n sent Lagos State tán nìyẹn ṣèbó ní kò dọ̀dọ̀ ẹ kò dádùúgbò ẹ kò ṣọ̀dọ̀ yín ṣe mọ nǹkan tó ń ṣe kọ́ máa bí mo ṣe wà tó máa ń parọ́ títí ẹ̀ lè rí kí ṣé máa ń jáde mi ò gbọ́ ta ní ṣọ́ọ̀bù torí pàtó ti wọ̀ bí kí ló kàn ńgbà tó wá ọlọ́ọ̀ṣẹ́ ní àdúgbò àwọn jẹ́jẹ́ ṣètò àwọn kan lẹ́ọ̀lẹ̀ tó wá lọ kí ló dé sáré pa ṣáàtì lórí burúkú ẹni wáyé wá parọ́ ẹ̀yin èèyàn ṣe rí material test tẹ́ ẹ bá ń kọ́lé lọ́wọ́ Lagos State material test nǹkan tó máa ń ṣe níbẹ̀ ṣe rí wọ́n máa test irin wọ́n á wò pé bóyá irin tẹ̀ ló yẹn ó jẹ́ original ni bẹ́ẹ̀ bá ṣe iná gbogbo everything wọ́n máa ń ṣe Lagos State wọ́n lè má ṣe ní other state nǹkan èmi ní experience ẹ̀ dáadáa you understand because address ibi táwọn ènìyàn gan wà kíní náà wà òjòjú ní address wọn wà àwọn òsínú aláwùsá ní kíní àwọn material test yẹn tó bá ti kọ́lé o gbọ́dọ̀ wọ́n máa wá gan fúnra wọn ni wọ́n wá test ẹ̀ bóyá òun lo standard thing you understand kò ń ṣe ilé téèyàn ń gbé kò ń ṣe ilé ibi téèyàn ti gbé wọ́n ń lẹ̀ mọ́ ilé tó ti gbé wọ́n ń lẹ̀ mọ́ ilé ibi táwọn èèyàn ń gbé lédi yẹn kó máa ń wá ta sóko fún yín ni nígbà tí mo ní àwọn èèyàn tó bá ń talẹ̀ tẹ́ bá ti ń talẹ̀ ẹ máa fi ẹ fi sọ́fẹ̀ wọ àwọn èèyàn ẹ fi nǹkan báyìí wọ àwọn èèyàn ara àwọn èèyàn for quality á dá fún yín a rí àwọn èèyàn tó ti ń ta tó yẹ kí wọ́n tà tí nǹkan tó ń ṣe tó dá wọn lójú wọ́n in fact mo ti ẹ̀tún èèyàn kan tó ń post ẹ̀ tó ní ẹgbò kíní ohun tòun rẹ kíní kan rẹ ó ṣe yẹ kó máa rí nìyẹn kò ṣe pé èèyàn kó máa wà social media á kàn jókòó á máa parọ́ fáwọn èèyàn láti wọ́n máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ó lè ní ẹni ìyàwó náà bíi ẹ mọ̀ pé ìmídélì ọmọ tó ń pè ní ọmọ Afọláyan tó ti kọ́lé ọmọ bíbọ̀ tó ń ta kírìmù tí nǹkan ẹ̀ ṣe jẹ́jẹ́jẹ́ yẹn ẹ mọ̀ pé ìmídélì ó ti pọ́n ṣí kìíní báyìí òun náà ti jẹ àwọn I can do
ó lọ kọ́lé sínú gbọ́mọ̀jágún àwọn ilé tó jẹ́ pé inú gbó inú rà inú ibi tó jẹ́ pé ẹgbò ẹ̀yìn èèyàn á ní kẹ́ bèrè àdírẹ́sì yẹn ṣe rí mo kàn ṣẹ̀ sápò ọ̀gọ̀ngọ̀ ni o ibi tó wà yẹn gan tún jí ó wọnú sí ọ̀gọ̀ngọ̀ wọ́n bí ẹni rè pé oògùn yìí tó fẹ́ ni àbí ẹni rè ṣó ti ṣe ẹni wọ́n ló máa ní àwọn ti ṣe mí kò ṣe mí rí o ṣé mi ìdè bẹ́ẹ̀ rí ṣé mi ò dé bẹ́ẹ̀ rí ni ẹ̀rí ni. ṣé rí ọmọ yẹn ó lè pa ó ń pa pààrà nínú rọ ẹ̀yin ọmọ nàìjíríà mo fẹ́ béèrè kíní kan láti lọ́ta tí ń ṣe owó ń bíbà tí nàìjíríà tí owó ń wọ́n nàìjíríà ṣé àṣìṣe dọ́là ní $2,500 sí ṣé àṣẹ rí sí èmi sọ fún ẹ ó ń ra ọjà you don't have anything about estate you don't know anything about it tí o bá ń bèèrè lọ́wọ́ pé yí àbá madam èlò lẹ́ṣẹ́ dọ́là yí àbá bí owó yẹn ṣe lọ màá máa sọ fún yín tá a ṣẹ́ dọ́là gangan màá sọ fún yín tá a ṣẹ́ Canadian dollar màá dẹ̀ máa sọ fún yín tá a ṣẹ́ RMB torí ibi tí business mi wà yẹn you understand Canadian dollar yẹn almost every day ni máa ń ṣe torí bẹ́ẹ̀ náà mo mi wà kékeré yẹn mo sì rí kékeré yẹn tó ṣe ń sọ lánàá tó sẹ́yìn sí mi wọ́n mi àwọn tó ṣe àwọn tó ògúfe àwọn kiri kan ó kọ gbogbo ó kọ everything nígbà tó máa mú list yẹn wáyé ní $120 ìyẹn bébí wáyé so it's not new mo mọ iye tó ń ṣe Canadian dollar mo mọ iye tó ń ṣe US dollar mo mọ iye tó ń ṣe RMB bọ̀ kẹ́ ẹ bá rí ẹni tó ń ṣòwò tó sọ pé òun ṣẹ́ US dollar wọ 2,600 ní nàìjíríà wa even gan pound wọ̀ ṣáṣẹ́ pound wọ 26 ṣé pound wọ 26 á dẹ̀ tún máa báwọn èèyàn jiyàn á tún máa fi àwọn èèyàn ṣépè fún ìfà mo wo ṣó yẹn lára wọn ní jésù mi ó tún ṣépè ó tún ṣe ìwé agé báàgì dání ẹ ń ṣe ṣé ti rí báàgì ṣé rí nǹkan táwọn ń tà ṣẹ́rí báàgì mí ní wáyéǹtì ṣẹ́rí báàgì ó calculate báàgì oníwọ̀n gbé báàgì 18 million àti gbọ́ bó ṣe rí náà ni òkú sẹ́ni bẹ́ẹ̀ jiyàn kí wọ́n yàn níwọ̀n ló ń ṣe tó dáa jù kò sẹ́ni bẹ́ẹ̀ jiyàn báàgì 18 million náà ló gbé in fact ìdúró ẹlẹ́ẹ̀kan báyìí ògùn Google calculation fún máa ń wọ 500 million àwọn náà àdẹ̀bẹ̀ jiyàn sí ṣáàbẹ̀ jiyàn sí pé ó 500 million ó ṣe wá di ẹjọ́ tó jẹ́ ẹni ń ta pàǹdùkú bá mi kó àwọn báàgì tiwa ìtawà ń tàdé nígbàǹjo pàǹdùkú báàgì ló dẹ̀ ti wá dẹjọ́ ẹjọ́ mo ti kó báàgì wọlé tá a ti jọ́ ẹ̀ ni mo ti dámọ̀ ìjọ́ yẹn báyìí ni mo ti dámọ̀ mo ti wọ kégbé lọ́wọ́ ẹ̀ 25,000 ìjọ mo ti kó báàgì wọlé bá mi kó báàgì ẹjọ́ ẹ̀ mo ti dáhùn lọ́wọ́ ẹ̀ ìjọ ẹ̀ ló ti jẹ́ ìsinmi àwọn ẹlòmíì tún ti wọlé ẹ̀rọ àmọ́ àwọn ẹ bá mi dáhùn kọ́sọ́mà lò ìjọ ẹ̀ ló ti jẹ́ ìgbádùn. láì dẹ̀ mọ̀ pé mi ò tiẹ̀ ní ìdá àti sọ yẹn torí mi ò ní ìdí èmi ò bí mo ṣe wà yẹn ẹni tí ìbá ní bá ṣe mi lè bá ṣe mọ́ láéláé ni. bó o dẹ̀ ṣe wá sórí social media tó ló bá mi san gbèsè kan rí tó bá jẹ́ bẹ́ẹ̀ ó máa rù láàrú ṣùgbọ́n tí ò bá bá mi san gbèsè tí ò bá mi san owó kankan rí tí ọ̀rọ̀ owó pè mí àti ẹ̀pọ̀ rí tó ò bá mi san owó kankan rí ìwọ mọ̀ ó ti tẹ ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ẹ̀ gbogbo ibikíbi téèyàn tẹ́ dé báyìí ló máa tẹ́ dé ó ò ní níyì mọ́ bó o ṣe ní o fẹ́ fi ìyá oníyà ṣẹ̀ sí lórí social media tó dẹ̀ jẹ́ pé ìyá tiẹ̀ àwọn ìjà jákujàku rédèrèdè jálajàla nìyẹn kú yẹn ó ní níyì gbogbo ibi tó ní ìdè báyìí ló máa tẹ̀lé gbogbo ẹni tó bá bẹ́ẹ̀ ṣe níbi wọ́n máa dẹni àná ni gbogbo ẹnikẹ́ni tó bá ti bẹ́ẹ̀ ṣe máa dẹni àná àdàbí tó bá jẹ́ o bá mi san owó kan níbi kan àbẹ̀yàn pé ẹ̀ lórí ọ̀rọ̀ owó níbi kan ó ní oníṣẹ́ mọ́ ẹ lára ṣùgbọ́n tó o bàbá mi sọ̀rọ̀ owó rí
tọrọ owó pa ẹ̀mí àti ẹ̀kọ́ tí mi ò jẹ èèyàn kankan lówó tó wá dé tó wá sọ bí ìbàtẹ́wé kiri olórí burúkú olóṣì elébi ìwọ tó ò tí ì jẹun ká nílé máa fún yẹn lówó olóṣì ó lè. bí mo ṣe náwó fún níjọ́ tá a gbé nílò ẹ̀fọ́dù ẹ̀yẹ ó sáré kówó yẹn ó kàn mọ́ra ó kówó mọ́ra lórí burúkú olóṣì yẹ̀yẹ̀ bíríìtì ó tiẹ̀ lè ra tébù wọ́tà kó ti kólẹ̀ pure water nígbà òkú ti mọ̀ pa àwọn ìwọ̀n ilé wá wù ẹ̀ lè ṣì nígbà tó bá rán ìwọ̀n tó rán àwọn nǹkan ẹ̀yà àwọn àjọ̀dún tó ń lọ bá ré ẹrù ẹlẹ́rù ẹ̀yìn ẹ̀ kì í wò nínú social media ni ẹ̀ tí ì rírí tẹ́ẹ̀kan máa rí kinní kan tó máa fẹ́ máa ní ó wọnú ṣọ́ọ̀bù ọ́ríbù kinní kan á wọlé táì ní mọ̀ kinní á wọlé bí wọn àwọn nǹkan tó ń lò nìyẹn tó ń lọ bá àwọn yẹn náà ń lọ bá palẹ̀ mọ́ wá àwọn yẹn náà ń lọ bá palẹ̀ mọ́ wá lórí burúkú olóṣì ọ̀palẹ̀ mọ́ ọmọ kékeré ó wáyé wá parọ́ wáyé wá kò fún ni ó kò wáyé asán lásán ni àwọn náà bì wọ́n ṣe fíìmù kan láyé ẹ̀gbà yẹn gbogbo àwọn tó ń ṣe fíìmù yẹn gbogbo wọn náà ti mọ̀ pé ní di tíátà ó mọ̀ pé ọ̀rọ̀ sórí ẹ̀ náà sọ síbẹ̀ ọmọ òṣì ọmọ ìyá wèrè ọmọ tí ìyá ò ṣe é fi wọ̀n ìyá ẹ̀ ṣe é fi wọ̀n náà ló ṣe ní fọ́tò ẹ̀ ló ṣe lẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bí wọ́n ṣe gbẹ tó yìí kó o bá ní fọ́tò ìyá ẹ̀ ló wá ń sọ̀rọ̀ sọ́wọ́ tá à ní fọ́tò ìyá tá à ní fọ́tò bàbá ọmọ rádaràdà ọmọ tí ò mọ ilé ìyá tí ò mọ ilé bàbá kò mọ olubi tó ti wá ó kàn já ó bá jẹ́ orúkọ ilé ìyá jẹ́ ìyá abọ́ síbi olórí burúkú olóṣì àṣírí apàtẹ máta orí ẹ bàjẹ́ kalẹ̀ gbẹ́ ìyá láyà ẹ̀ ń bí wo wá bí èmi ṣé o rí pé mi ò fi bẹ́ẹ̀ ráyè tó o bá sọ̀rọ̀ tí n bá dẹ́ ẹ lóhùn kò ń ṣe pé bóyá mi ìfẹ́ dẹ́ ẹ lóhùn mo bízì àwọn kọ́sọ́mà wá bí àwọn ìṣàpàtẹ máta bí sí ẹ àwọn tó ti jókòó ní sí máa dá lóhùn 1 2 3 àwọn mélòó ló wà bẹ́ẹ̀ bá mi wọn tó wà bẹ́ẹ̀ ẹ màmá sórí àwọn mẹ́ta ló wà lórí ìjókòó pẹ̀lú àǹtí ẹ̀ má bínú ẹ̀jẹ̀ ló ń bọ̀ mọ́mì kí ni mọ́mì yẹn fẹ́ àwọn mẹ́rin wọ́n bọ̀ àwọn èèyàn wà níbí báyìí ṣọ́ọ̀ṣì àwọn tó wọlé tán jáde wọ́n wọlé tán jáde àpẹẹrẹ ibi káà wà láàrin èrò nìyẹn mo kọ́ mansion mo kọ́ kínní ṣé yẹn la fẹ́ jẹ ó kọ́ mansion ikọ́ ká wọlé yẹn báyìí tẹ́ bá rí àwọn tó ń àwọn bíi security ẹ̀ nànà ń wò wípé níbo ni àwọn èèyàn ti wà àwọn ará àdúgbò yẹn gan bíi ilé gita níbi àwọn yẹn wò pé níbo ni àwọn mọ́tò ilé tiwọ̀ ẹrú ti bá àwọn rò pọ̀ kó gùn dé ni níbo jẹ́nu igbó ló dá dúró sí ọmọ òṣì ọmọ rọ́dọ̀rọ̀dọ̀ ẹ̀yin yẹn má gbàgbé bá mi wá gọ́gù ẹ wá gọ́gù kẹwàá àdírẹ́sì ṣọ́ọ̀bù ẹ kọ àdírẹ́sì orúkọ ẹ kọ àdírẹ́sì orúkọ ṣọ́ọ̀bù ẹ kọ ní Yorùbá ẹ kọ kíngì Yorùbá ẹ wá fi mọ́ọ̀lù sí lẹ́gbẹ̀ẹ́ ẹ bá ti fi sí ẹ má gẹ́tì ó yẹ ẹ wá tó bá lọ kọ lẹ́kí síbẹ̀ tí ẹ bá tí ẹ kọ́kọ́ kọ bí ọ̀gànbọ̀ síbẹ̀ eléyìí 23,000 kòrónà àdírẹ́sì ibi tó wà kòrónà àdírẹ́sì ẹ wá àdírẹ́sì kẹ́ ẹ wá wò nígbà ẹ bá gọ́ọ̀gù kẹ́ ẹ wá wo bẹ́ẹ̀ ṣe máa wá sí Ìkẹjà kẹ́ ẹ wo movement Ìkẹjà síbí báyìí ẹ wo àbí kẹ́ ẹ wá wo kẹ́ ẹ tún wá gbé ọ̀nà yín kẹ́ ẹ gbé láti Ìdíròkò kẹ́ ẹ lẹ́ ń bọ̀ ní Ìkẹjà shopping mall kẹ́ ẹ lẹ́ ń bọ̀ shopping mall kẹ́ ẹ wẹ̀ ní máa tó kọ́kọ́ dé kẹ́ ẹ wo hours tẹ́jọ máa lò lóbùkún olóṣì tó wà ní pẹ̀kun ayé ó wà ní pẹ̀kun ayé ó ń ṣe bí ìtòótọ́ wàláì mo fọlọ́ búra kán fún mi lẹ́bẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ mi ìlera kán fún mi lọ́fẹ̀ẹ́ mi ìlera kán ní ọ̀fẹ́ ọba ńlá ọ̀fẹ́ mo fi Kristi mo fi Ọlọ́run búra ní ìnígbà mo fi Ọlọ́run búra ó pè mí kéèyàn fún mi nínú pápá torí mo ṣe ìwálẹ̀ tí wọ́n fi ṣe warehouse wọ́n máa fún mi ẹ máa fún mi lẹ́sìn kó wá fún mi nínú pápá bí ìgbà pápá ìṣàfà ó pè mí kí n lọ sínú gbọ́mọ̀jàgún ọmọ ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ ọmọ ọ̀rọ̀ kírun ta ló tiẹ̀ máa wá ẹ wá ṣé wọ̀lẹ́bí tó ń wá ẹ wá ni èmi wà nínú ìwà náà tó lè sọ̀rọ̀ sí tó máa lọ́rùn ìwọ tó lè yẹn gidi ò láṣọ gidi lórí ìkọ̀ ìwà náà tó máa sọ̀rọ̀ sí tó máa lọ elélélé 25,000 25 náà lélẹ̀ 25 náà ṣe já àwọn ọjà yìí ìwọ ni kó o máa gbé tiẹ̀ jáde bó o bá ti fẹ́ máa bú wa o fẹ́ máa bú èmi máa gbá àwọn ọjà tuntun jáde máa gbọ́ ọjà tuntun jáde o bá mi mú aṣọ ní ọjà aṣọ kan wà lọ ṣe 25 kò wá aṣọ ìfún ọwọ́ aṣọ kan orí aṣọ kan ọmọ ìjà báyìí ó nìyẹn
ó wà sálẹ̀ ibẹ̀ yẹn brown wọ́n nìyẹn ní kó mu wá tú síta kárí. òun lágbè wáṣọ yìí èlò ni sọ̀rọ̀ sókè ó rè 55 ní sẹ́ẹ̀rì ẹ̀yà aṣọ sẹ́ẹ̀rì etí ìyàtọ̀ etí yẹn nìkan tí ajé nìkan ló yàtọ̀ ni aṣọ tó gbé sáyà tó fi ń ṣépè fèmí àtọkọ mi tó ń bú wa lánàá rẹ̀ etí ajé ẹ̀ ló yàtọ̀ 55 láta ẹ̀ ṣe lórí búkú olùṣẹ́ apàtẹ́mátà ó lè alájẹpa alájẹbóró ẹni wáyé wá kò fún ẹni wáyé wá rò fún ọmọ ìyá gánrin gan yíyá ẹ tó kú jálajàla tó kú dànù wo sórí mo wẹ̀ títí lánàá mo ní sórí 55,000 ló wà ní ṣọ́ọ̀bù mi orí ẹ bàjẹ́ orí ẹ dàrú. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu Madam Elizabeth Ọbánlá ẹ̀rí pé ọ̀rọ̀ pọ̀ ilẹ̀ kún àfi kí Ọlọ́run Elédùmarè kó bá wọn parí ìjà yìí o àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. God bless you all.